All right. My name is African Bensuji, official MC of Ria Entertainment. Yeah, gbogbo ẹni tí mo wí pé tó bá ti dijọ́ Tuesday, a máa ṣe kí ni kò tá à ń pè ní Amapiano. Ta máa ń gbé àwọn eléré ńláńlá wá, the rise one, the upcoming one, the legendary one. But mo wá ń fa àkókò sọ fún mi lénìí, ó mẹ́rin tí mo gbé wá tó special gan. Tó bá ń sọ wípé ọmọ tuntun ló ní Fuji industry, ọmọ tó ń sọ in the whole of Fuji industry, níbi tó ti ń gbọ́ Fuji ní gbogbo àgbáńlá ayé, even gan ẹni tí ò gbọ́ Fuji gan, ẹni tí mò ń sọ yìí, ọmọ dáadáa. Without wasting much of your time, màá fẹ́ kọ́ introduce ra wọn kí gba àwọn èèyàn wọn. Bọ́lágadé tírí ni o, tírí bàbá Oyinda tírí o, kò sẹ́ méjì tó ń jẹ́ díẹ̀ tírí ni ìtẹ̀mí ògbójú tó ń wò mí lọ́kùnrin lọ́bẹ̀rẹ̀. My name is Alhaji Tiri Leda. Tiri Misi Alama Bọ́lágadé aka Tiri Leda, Olúbàdàn Fuji, OSP 1. Shouting my thing. All right. Just to let you know that there is no too much of introduction. Brief for the song pound. Ní báyìí, Alhaji Tiri Leda. Mo fẹ́ kẹ́ sọ journey Fuji. Àti wípé ta ló inspire yín jù pé whenever tẹ́ bá ti dúró síbi kan. Ta ló máa ń ginger yín jù tó máa ń fún yín more energy to go extra miles. My journey into Fuji music. Aṣáàdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Kò lọ fà, kò dẹ̀ tún lọ fà. Kò lọ fà, kò dẹ̀ tún lọ fà. But ẹ tó máa ń fún mi ní inspire, tó máa ń fún mi ní ginger, tó yẹ kó gbogbo máa fi tó máa ń wò right from my day one. You know, ó ní dáàdi mi, Alhaji Wasiu Alabi Pasuma, ọmọ Ọdẹ́tọ́lá. The legend. Baba Jeje. Ẹ̀wọ̀n tí o kò máa ń wá àbá ní calm down. Baba Jeje, everything we saw. Àwọn máa ti gbàgbọ́ lé wọ́n ti mọ̀ wípé kò lọ fà, ó tún lọ fà yẹn. Ọ̀rọ̀ wà ní díẹ̀, ẹ̀kọ́ aṣọ ráńpẹ́ ń bẹ̀, ráńpẹ́ kékeré ní ṣókí. Kí wá ni mo fẹ́ sọ nípa ọ̀rọ̀ yìí pé gbogbo ọ̀rọ̀ mi nínú ọpẹ́ ni. Láti dé wọ́n àmì ẹ̀mọ́ pé mo lọ sí pé ìdí tí mo fi sọ pé ó lọ fà kò tún lọ fà náà ni pé nígbà tí mo bẹ̀rẹ̀ nínú agboolé ṣe ká kàn ṣáṣe bákanbákan mọ́ra bọ̀. Pasuma gangan ni nǹkan tí mò ń rí tẹ́lẹ̀ bá ẹgbẹ́ mi bá mú wá láti ibì kan tó bá pè é tó bá ẹmọ orú àwọn nǹkan ẹ̀ náà kí ni tábìlì tẹ́lẹ̀ ká tún wò náà tí mo sọ pé ó lọ fà náà ni pé ojú rí o. Èmi tí mo sọ wípé ojú rí o lọ́jọ́ ti lé ní káṣá máa dúpẹ́ táwọn ẹ̀ka máa fi sọ̀rọ̀ lé ní ilé máa kún gan ilé máa kún ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba àṣẹ̀dá tó dá wa pé ó ṣe nǹkan ẹ ní ètò ẹ ní sísẹ̀ tẹ́lẹ̀ táwọn ẹ̀ka máa sọ̀rọ̀ ilé máa kún. Alhaji Tiri Leda, if I may actually ask you this now, báwo lẹ ṣe lè describe sound yìí fáwọn fans? Ṣẹ̀rí nǹkan tí mo lè sọ nípa yẹn ni pé it's natural. Ẹ̀bùn ni látọ̀dọ̀ Ọlọ́run fún yẹn. Mi kò lè sọ pé nǹkan báyìí ni ó jẹ́ kí ṣùgbọ́n ká wò pé tó lọ́ bá fẹ́ ṣe nǹkan ní nǹkan lálùbáríkà ó máa ń ṣe nǹkan níta jọra wọn. Tá a sọ pé nǹkan tí mo ti fàṣẹ sí kí nǹkan mi náà tó wà bẹ́ẹ̀ tí a tó jọ tẹ̀lé mi máa nífẹ̀ẹ́ gẹ́gẹ́ bí nǹkan tí mo ti ṣe iná. Ṣé rí nǹkan tẹ̀sán sì tí mo fi nígbàgbọ́ lórí ẹ̀ pé ọ̀rọ̀ tí mo bèrè lọ́wọ́ yìí ẹ ti ní pé natural and anything that bá ti pè ní natural kò sí ìgbà lè fi wé mọ́. Alhaji Tiri Leda, mo fẹ́ bèrè lọ́wọ́ yìí. Ṣé wá àwọn kan wà kò ní pé yàn fi báyọ̀ yàn orí kó àwọn èèyàn kọ̀ọ̀kan bó ti máa ń ṣẹlẹ̀ àwọn kan wà ó gbà tó bá fa àwọn kọ̀ọ̀kan àbí tó bá ṣe nǹkan kan wọ́n tó compose àbí wọ́n tó wọ studio. Alhaji Tiri Leda, mi ì fẹ́ kẹ́ parọ́ o. Báwo lẹ ṣe máa ń gbóhùn kalẹ̀ tó ń bó ṣe máa ń dùn ní ẹ̀ṣẹ̀ máa ti ń. Ṣé àgbẹ̀ mo sọ fún yín pé ẹ̀bùn ni nǹkan tó lọ́wọ́ fún mi
ẹ̀bùn ni. So tí máa fẹ́ compose orin àbí tí máa fẹ́ òbí wẹ́yà òkè mo nídìí new item mo nídìí àwọn fans mi kan tó ẹ̀kọ́ ṣe dára mo lè fẹ́ kí wọ́n mo fẹ́ fún ọ ní new item mo fẹ́ kí lágbára fẹ́ sọ papọ̀ wọ́n ìgbà yà tí bá jókòó tí mo dá jókòó tí mo kọ̀ sílẹ̀ tí mo wá rí nígbà àwọn ẹni báyìí bí nǹkan báyìí àbí tí bá ronú kan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ bóyá ní Nàìjíríà wa àbí ní community àbí ní state àbí ní orúkọ ẹ̀ náà bẹ̀rẹ̀ ẹ̀rẹ́ sọ kí ní ìjọ ni so tí ó bá síbi tí ariwo bá wà ìyẹn first mo lè fi yẹn compose pé òkè ọ̀yà mo fẹ́ kọrin báyìí gbogbo tí máa wá nídìí ọkọ̀ kan nínú ẹ̀ tí ò tí ì sí bẹ́ẹ̀ tí mo dẹ̀ ti crack brain mi lè fẹ́ kí brain yẹn kó lọ jù máa wà láàrin àwọn ọmọ ìyá mi àwọn ọ̀rẹ́ mi àwọn àbúrò mi àwọn tèmi tó yẹ pé àwọn ọ̀rẹ́ mi tọ́wọ́ wọn bá wà máa lọ jókòó máa silent láàrin tó wọ́n máa ń ṣeré pá tó ń ṣàwàdà pick one or two things out of it tó máa jọ mọ́kàn tí mo need tó bá ti ṣe gan ni wọ́n máa jọ àwọn question kan sí wọn àbí bí àwàdà kan tó yẹ pé wọ́n máa fi jọ nǹkan tí mo fẹ́ wọn. So Alhaji Tireda, are you actually telling me now pé wípé máa ń kẹ́tọ́ wọ studio àbẹ́tọ̀ compose? ṣe rí bàtà bàtà pé ẹ̀bùn ó máa wà nínú ara títí láì nǹkan tó lọ́n fún yàn. Alhaji Tireda, I want to ask you another question. Ṣé mo pé sí àwọn old school Fuji listener pẹ̀lú àwọn Gen Z báwo lẹ ṣe ń manage presentation yẹn fún old school àtàwọn ní àwọn Gen Z tó ti gbowó wà ní àtẹwọ́gbà àtẹwọ́ ni. bó ṣe ń ṣẹlẹ̀ ni pé a jẹ́ kí wọ́n gbàgbé nǹkan tó ti ń bọ̀ a dẹ̀ fún wọn ní nǹkan tuntun tó pàdé àwọn nǹkan tí wọ́n ń bọ̀. ọ̀rọ̀ so méjèèjì olóyè káwọn máa sọ pé Tireda yìí ọmọ ńlá ni. Alhaji Tireda, wọ́n fẹ́ bẹ̀rẹ̀ nǹkan lọ́wọ́ yín o kí ni ìtumọ̀ OSP ọ̀gá ńlá? Alhamdulillah ìtumọ̀ OSP ọ̀gá ńlá O stand for ọ̀gá ńlá S stand for Senate YP stand for President ọ̀gá ńlá Senate President. Mo máa ń sọ fáwọn èèyàn wípé ẹ má wò wípé Fuji gbà kan ìpẹlẹ wọn ló ń jó onímọ́tò ló ń jó Pasuma ti sọ wípé alákọ̀wé ti wà ń bẹ̀ báyìí o gan fúlì àwọn business fúlì àwọn bankers ọ ti wà ń bẹ̀ ti wà yìí as for the fact that in fact me so okay ẹ sọ fún mi sí ni pé ẹ̀yin Senate President ọ̀gá ńlá worldwide. gẹ́gẹ́ bí mentor yín tó jẹ́ Alhaji Pasuma Wonder kò sí ohun tí Pasuma ò lè kàn rí lórí gospel Fuji àpàlà hip hop. wọ́n bá pè é lọ́mọ ọmọ ẹnìkan wọ́n máa rí ṣe pé ọmọ ẹni ẹni. Oya now àti Islamic singer àti gospel singer hip hop àpàlà everything. Oya Alhaji mo fẹ́ bèèrè lọ ibẹ̀ ṣe wà ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni pé ń ṣe pé in Fuji world èmi ń sọ ni ayé ti gbà yín Fuji ti gbà yín ayé ti gbà yín now láti lè wá show champion káàkiri ǹjẹ́ ó ní challenge kan tó pé tó bá pè é sí hip hop ṣe lè ṣe. Why not? Why not? Oya ẹni sùúrù tabako ní hip hop tó bá pè é sí gospel ṣe lè ṣe. ẹja máa ní ìṣó lẹ. Oya tó bá pè é sí àpàlà gan. àpàlà àjọ máa kọ ni OSP one. tó bá pẹ̀lú OSP one ọmọ Paso ẹja kó ń bẹ̀ gospel Islamic singer àpàlà hip hop kí ló sọ fún mi. Oya mo fẹ́ bọ́ọ̀sì pẹ̀lú mi sí táwọn mẹ́ta yìí àwọn giant mẹ́rin tí mo fẹ́ pè in Nigeria music industry tó bá pè yín ṣe ẹ lè compose pẹ̀lú wọn tí Wizkid bá pè yín sí. Oh my God, Wizzy baba. Wizzy. Oya. Okay, tí Davido bá pè yín. Ó ti lọ. Oya tí Burna Boy bá pè yín. Burna Boy.
Ẹ jẹ́ ká fi ẹlẹ̀ orí máa lọ. Ó yá máa bọ̀ ìgbẹ́wò nísìnyí. Ó yá tí Bàdó Ọlámídé bá pè é. Ọlámídé mi Bàdó. Bàbá orí máa sọ kalẹ̀ gan-an. Even Àṣàkẹ́. So definitely tí ìwọ bẹ mú yàn ó yẹ kí yàn mú yàn tó ní ẹ mú pásọ ẹ pàtó fún ẹ pàtó fún ẹ pàtó fún ẹ. God bless my doctor. Àwọn quick one. And if I may actually ask you this, kí ni contribution báyìí? Ṣé àwọn fún yìí tí ó ti dún táwọn èèyàn ń gbọ́ káàkiri? Kí ni contribution tẹ̀yìn tó yẹ pé ń sìn ẹ̀yin ni newborn baby of food industry? Táwọn èèyàn ń gbọ́ pé táwọn ti rí ẹ̀dá yéé bàbá má dùn kú má tó mẹ́ o. Ṣé ìjọba ìwà kan lọ bẹ́ẹ̀? Kí ni contribution ti ní sí food industry? Okay. Let's do it this way. Contribution tèmi tí mo lọ́kàn tèmi sí Fuji music is jẹ́ mọ̀ alhamdulillah pé Ọlọ́run ni kó jẹ́ pé èmi ló tún kàn. Wow. So káàzùn pé Tiri Lẹ́dà ó ti jáde ní Fuji industry báyìí. So ní tí mi tún lè contribute sí Fuji music ni pé Fuji yóò gbọ́dọ̀ parun. So màá ní láti ṣiṣẹ́ tó pọ̀ nítorí àwọn communities káwọn náà lè dìde káwọn náà lè ronjẹ Fuji jẹ mímí náà bí Ọlọ́run ṣe ní kémi náà ronjẹ Fuji jẹ. So gẹ́gẹ́ bí ẹ tó wà níwájú tèmi náà bó ṣe fa èmi náà sókè èmi náà gbọ́dọ̀ kó ṣe nìkan kó ṣe ní méjì kó ṣe ní mẹ́ta èmi náà ń bẹ Ọlọ́run pé kọ́lọ́run kó gbàdúrà mi kí n lè rí ṣe kí n fa àwọn communities kémi náà tún fa àwọn. Aláàjì Tiri Lẹ́dà kí ní méjì fẹ́ bí báyìí lẹ́yìn méjì àti parí ètò yìí kí ní àjọṣepọ̀ kí ní àṣírí tó wà láàrin àti Pasuma àwọn ọ̀dà tó lọ. Ẹni sùúrù ó dàbẹ̀ clone Pasuma báyìí bẹ́ẹ̀ ṣe ń bọ̀ báyìí bí Pasuma ṣe ń rẹ́rìn bọ́ ṣe ń rìn bọ́ ṣe ń kí àwọn èèyàn ẹlòmíì bá tó bá ti ní fíìmù díẹ̀ báyìí tó bá ti kí báyìí. Bọ̀tẹ̀ yín báyìí ẹgbọ́n náà àwọn èèyàn àtẹni tó lórúkọ tí Aláàjì ṣe ń ṣe nìyẹn ẹ má pàrọ̀ kí làṣírí ẹ̀ ṣẹ́ mú lẹ́nu. Kò ń ṣe pé amúlẹ̀rù ní àti bàbá amúlẹ̀rù bọ̀ ṣe rí látìgbà tí Ọlọ́run ti ní pé kí n bọ́jú kí n mọ ọkọ̀ tó ń pè ní àwẹ̀ ṣe mọ̀ pé máa ń fasting like àwẹ̀ Ramadan tí mo ti bọ́jú pé máa ń gbàwẹ̀ tí mi náà ti lè gbàwẹ̀ tí mo dẹ̀ ti mọ̀ pé ẹni báyìí ó wù mí lọ́kàn mo ti máa ń fi sínú àdúrà fọlọ́ ṣé mi bí ẹni má jẹ́ ní ìṣubú ó bá kú díẹ̀ káàtó kó fẹ́ fi fún Ọlọ́run bá mi gbé síbi tó bá yẹ kúrò lára ìdùnnú mi tó bá ti pálẹ̀kùn ti pa mí lẹ́kùn Ọlọ́run bá pálẹ̀kùn. ṣé jẹ́ kí gbogbo àwọn nǹkan yẹn kó dàbí pé tí máa ń ṣe nǹkan gbà mí èrè máa wọ̀ pé bí Paso ṣe máa ṣe náà tó ṣe ṣe èmi kan kò yé mi kan máa ń bí àwọn àbúrò mi àwọn ẹ̀gbọ́n mi lè rè pé wà àwọn ọ̀nà mo jọ Paso wọ́n ní mo ti rí Paso ṣé lóòótọ́ ni àwọn ẹ̀yà ni ìwọ náà wúra ẹ̀ because ó dájú pé kò ń ṣe agbára mi kọ́ kò ń ṣe kó dùn kó ṣe pé èèyàn kò mí kò ń ṣe nǹkan kan. Ẹ̀gbọ́n mi lọ ibẹ̀ ń gbé oníṣòwò tí mo wò gbẹgbẹ ẹmu wa London oníṣòwò tí mo wò London bí Pasuma bá ṣe ń gorí stage bẹ́ẹ̀ ṣe ń gorí stage má bàa bí tí wọ́n gbé Aláàjì Tiri Lẹ́dà lọ kúrò nù Paso ọ̀tẹ̀ sọ yìí. ẹni tó yàn máa ń wò lójoojúmọ́ lójoojúmọ́ ayé Aláàjì Tiri Lẹ́dà ẹ ṣe gan fún àkókò tá moscow kò sí time náà mọ ẹ jọ̀ọ́ wọn fẹ́ kẹ́ bá mi fi orin kékeré kẹ́ bá fi kí ètò tí ó ń da gbogbo Fuji industry tó ń da gbogbo Nigeria industry báyìí Fuji piano every first Tuesday in every month. Bọ́lágadé Fuji piano ó ti wà ti pé mọ́lẹ̀ Ria Entertainment ló gbé jáde ọmọ ìyá mi máa ṣe fọ́ ògo pọ̀ tó ń bọ̀ Fuji piano á mú wọn jáde olùgbàyè Ria Entertainment nọ́mbà wà ẹ̀ṣàmẹ̀yìn tẹ̀ Fuji piano ti lọ ẹ̀tẹ̀lẹ̀ upcoming artist Fuji láti tó ti star everybody ìbí báyìí ní glory yẹn wà just do like this. All right, ladies and gentlemen, just to let you know, every first Tuesday in every month, strictly Fuji piano, strictly Fuji musician, upcoming legendary new one, live at Ria Lounge Club. You already know. My name is African Bensuji, Nigeria's most wanted company. See you next month.
Tuesday. Bless. Aye.